bàbá ní pé tó bá di irú àkókò àdúrà báyìí wọ́n lè wá fún àdúrà ṣùgbọ́n wákàtí sẹ́rí bàbá kíní yẹn ti mímí la ẹni ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ CAC màá ní mọ̀ lọ CAC ẹni ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ Anglican màá ní mọ̀ lọ Anglican ẹni tí ọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ kó lọ kírun mo kọ́kọ́ bí léèrè sọ lówó tó fi rawọ́ kírun tó o bá ní jẹ́ ń fún ẹ ní owó àwọ̀ kírun ẹ̀yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam ibẹ̀ ló ti ṣoríire tí n bá ní ojú ó tì mí lọ́nà là ọ̀ọ́dà mi ti ní ọ̀tẹ́lẹ̀ lọ ọmọ kí wákàtí márùn bàbá after 2 years ló padà wá ra mọ́tò 2.2 million fún mi rédíò lọ wá padà rà fún mi jeep kí wọ́n á dá dúró Jésù tó ní kí gbogbo èèyàn kó wá sọ́dọ̀ àwọn ó níbi ó fi ọ̀nà àbáyọ kálukú sí o. nígbà tí ọmọbìnrin kan gan ń bẹ Jésù wípé ara ọmọ àwọn ò yá àìsàn tó le ó ń bá ọmọ àwọn ó ń bá a jà Jésù dẹ̀ sọ pé àrán mi sí o. ṣé ń gbà Jésù sọ pé àrán sí yàn kí wọ́n á ní ẹ máa dá gírígírí bọ̀ olórí ibú ọ̀wà báyàn. Ẹ jọ̀ọ́ ẹ kíyèsí tí bàbá sọ nígbà tó yàtọ̀ ọmọbìnrin yẹn ò jẹ́ kí Jésù ọgbádùn àwọn ọmọ ẹ̀yìn Jésù tó ń sọ fún Jésù pé tiwo obìnrin kan ará Kénáánì ti ẹkùn náà wá ẹ máa gbọ́ ó sì ń kígbe pé wípé Olúwa ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi ọmọbìnrin mi ní ẹ̀mí èṣù ẹ máa gbọ́ ó ń dá lóró gidigidi ṣùgbọ́n Jésù kò dá lóró ọ̀rọ̀ kan ṣẹ́gbọ́n kan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá àwọn ọmọ ẹ̀yìn Jésù wọ́n bẹ Jésù wípé rán lọ kúrò ó bá dárábìnrin lò pé ó máa lọ nítorí tí ó ń kígbe tọ̀ wá lẹ́yìn ṣùgbọ́n ó dáhùn wípé Jésù dáhùn pé a kò rán mi bí kò ṣe sí àwọn àgùntàn ilé Ísírẹ́lì nígbà Jésù ní àrùn sí yàn kí wọ́n á ní gbogbo rẹ̀ ọmọ bọ̀ táwa lè mú so nígbà náà ni ó wá ó sì tẹríba fún wípé Olúwa ràn mí lọ́wọ́ ṣùgbọ́n ó dáhùn wípé gbólóhùn tí Jésù tún lò ń bàdì fọmọbìnrin wípé kò tọ́ ká mú àkàrà àwọn ọmọ kí a fi fún ajá ó sì wípé bẹ́ẹ̀ ni Olúwa. Obìnrin yẹn tún sọ pé bẹ́ẹ̀ ni. Àwọn ajá máa jẹ nínú èérú tí ó ti orí tábìlì Olúwa wọn bọ́ sílẹ̀. Nígbà náà ni Jésù dáhùn ó sì wí fún un pé obìnrin yìí ìgbàgbọ́ ńlá ni tìrẹ kí ó rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́. Kí ló ṣẹlẹ̀ láàrin yẹn? Sórí mẹ́rẹ́kù tó ń wá nàláì. Ó kírun dáadáa káàánú tó ṣe kí ni ó sọ̀kalẹ̀. Ó sin Kristi dáadáa káàánú tó ṣe kí ni ó tó sọ̀kalẹ̀. Ìkànnì yẹn o, ẹ máa gbọ́ o, ẹ má bínú sá, ẹ máa gbọ́. Mo ti sọ fún yín pé ogun mélòó mo lọ wà? Ogun mẹ́rin ní ń bẹ. Ogun àkọ́kọ́ ò ṣe é gbàdúrà sí. Bọ́ọ̀bù àwẹ̀ green yellow blue white ó ní ọ̀sà. Kí lógun àkọ́kọ́? Sà lógun àkúnlẹ̀yìn. Kò sí tó fẹ́ ṣe fún ogun àkúnlẹ̀yìn. Bọ́ọ̀lù etí òkun tọ́ lọ ní òkun tọ́ lọ gbogbo orí òkè ni wọ́n máa gùn. Irọ́ ogun àkúnlẹ̀yìn lọ́jọ́ ó lọ́sẹ̀ ó lóṣù ọlọ́dún tí ó fi jàyàn. Olùfẹ́ pé lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn. Ó lẹ́nikẹ́ni tó bá fi omi jẹ́ fúrúgbìn yóò máa fàyọ̀ ká. Ọ̀fẹ́ fomi jẹ́ fúrúgbìn ọ̀fẹ́ fàyọ̀ ká. A lè fún ìpè ní ìlú. Mo ń bọ̀ ọ̀rọ̀ agun 20 naira ó ní òní déètì dédèrè ló pe ìbòlù. Ohun tí mò ń rọ̀ wá fún ó ní bàbá ti sọ yẹn. Má má bò sí mẹ́sìn. N tó bá mú ọ lọ sí mosque tó jẹ́ pé ẹni aṣọ rẹ̀ ọ̀balẹ̀ ló fi ń ṣe yẹ̀yẹ́. Ẹ̀sìn ló ń ṣe kì í ṣẹ̀sìn. Tó bá dé church tó rí pé sùtánà ẹnìkan ò wà òkè ò dé ra míì fún. Má dá yẹ̀yẹ́ ẹ̀ lẹ̀. Tó o bá dá yẹ̀yẹ́ ẹ̀ lẹ̀ tán ó sì fi ṣe yẹ̀yẹ́ tán ọ̀wá ní Olúwa ṣàánú fún mi. Àmàlẹ́ká ọgbà ọlẹ́nu ni o. Pẹ̀lú tí bàbá sọ yẹn mo fi
Ọlọ́run bẹ̀ wá ìwọ tó jẹ́ pé ìlànà Nábì Muhammad òun la fi tiẹ̀ sí. Èmi ti sọ fún gbogbo ẹ̀yin ọ̀nà là mo lẹ́mi gba ànábì gbọ́ dé lẹ́vù pé ọmọ ni lọ́dọ̀ Ọlọ́run torí tí Ọlọ́run fànà bí ìwé ìfẹ́rú ẹni orúkọ rẹ̀ káàkiri àgbáyé ẹni forúkọ rẹ̀ dọ́dọ̀ Ọlọ́run wọ́n ń pẹ́rú Alhaji Baba Shehu ẹ dákun ní èdè Arab kini yẹn sápá mi lórí kini abdul lédè Arab ẹrúsìn Ọlọ́run ní jabdu ẹ ṣe bí Abdul Rasaki lọ wá Abdul Ganiyu lọ wá ṣé Abdul Muhammad wá. ṣé rí pé ànábì kọjá ẹni tó yẹ kéèyàn máa dá yẹ ayayayaya o àwọn tó kọ wọn ká àwọn tó wà lọ́run dá wọn mọ̀ àwọn tí ń bẹ nsàlẹ̀ lè dá wọn mọ̀ àwọn tí ń bẹ láyé wọn dá wọn mọ̀ táwọn mọ̀ wọ́n gbọ́ wọ́n ti mọ̀ ọ́ àwọn wèrè gan wá ní ànábì jí pátá pupa ní wèrè ṣe yìí èmi tó olùsọ ọ̀nà là njẹ́ ń sọ pa mi sí òbúrú jẹ èmi tí ń tẹ̀ kan náà nàbí. So tẹ́lẹ̀ gbogbo tí bàbá sọ yẹn mo rọ̀ wá ìwà ẹ̀rí pé mo sọ ní Sunday kejì ni mo nínú 1000 obìnrin tí Ọlọ́run fún ní ẹwà mo ní 950 tó fún lẹ́wà kò fún wọn ní ìwà just 50 tó fún ní ẹwà ló fún ní ìwà. Tó bá ti rí ẹni tó jẹ́ pé ẹwà lọ́lọ́run fún kò fún níwà ìgbéraga pọ̀ ìgbéraga ó máa ṣe kíni ó máa pọ̀. tó mo rọ gbogbo wa mú ìgbéraga mọ́ kó nínú ọ̀rọ̀ rẹ ó ní kí wákàtí 5 ó dẹ̀ jẹ́ pé inú kan tó bá tọmọ nìkejì jẹ́ bàbá ọgbọ́ o Ọlọ́run ọgbọ́ o ṣùgbọ́n fẹ́ nìkan ṣẹ̀sìn tán àwọn àbọ̀bí láyé àwọn mọ̀lẹ́kọ̀ Ọlọ́run wọ́n kàn kó dẹ̀kútà bá dọ̀ síjù wọn náà lọ́mọ fẹsẹ̀ létò. Mo fi àánú Ọlọ́run àti ojúrere Ọlọ́run àti ògo tọ́lọ́run fún bàbá mi Akeugbagold mo fi gbẹ Ọlọ́run ọ̀ràn tí bàbá àti màmá rẹ̀ dá tọ́ wá di oníṣẹ́ méje múrí kan mo fi ọlá àwọn ènìyàn yìí tọrọ lọ́wọ́ Ọlọ́run lónìí àánú ẹ̀jẹ̀ àfúnṣe báwa náà bímọ ní orúkọ Ọlọ́run tó dá ayé àti ọ̀run Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún wa. Nítorí Ọlọ́run máa ń torí nǹkan ṣe nǹkan. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lè pìtàn pé ráàánú rí. Tí kì í bá jẹ́ wípé mo pe bàbá mi Akeugbagold pé ẹ wá bá ń gbowó. Tí mi bá pe ọ̀rẹ́ mi láti South Africa pé kó wá gbowó. Jẹ́wọ̀n kí mo ti sọ wípé níta kànú Bíbélì ni pé òun fẹ́ onínú dídùn ọlọ́rẹ̀. Níta máa ṣe nìyẹn. Inú bàbá sì jẹ́ pé owó tó fi wọ mọ́tò lọ lé lókù lọ́ọ̀rẹ́ mọ́dà o. Mọ́ jáde o, mọ́ mọ̀wó, mọ́ mọ̀ wá. Mọ́ kò rìn láti bí ìlọ bẹ̀rẹ̀. Paracetamol ọ̀ràn o. Mọ́ owó tó bá wà lọ́ọ̀rẹ́ pẹ́pẹ́ owó mọ́tò ni má ṣe kí ni má dáa. Orí ọ̀fẹ́ la rí ẹ̀wọ̀n bọ́lá ń ṣe mójú ọjọ́ lọ́wọ́ fún wa. Àánú ni gbogbo òwòye àná jẹta ẹ̀wọ̀n bó ṣe ń rọ̀ ara àánú tà ń sọnù. Torí èmi ti sọ fún Ọlọ́run ó fún mi lágbára tí máa ń mójó èmi ètí ẹ̀ mójó. Torí ìránṣẹ́ lójó ìránṣẹ́ lè ní ìránṣẹ́ agbọ́dọ̀ dín ìránṣẹ́ lọ́wọ́.
wọ́n máa mójò ẹnìkan olùsọ́kan lọ́wọ́ bá mi bẹ́ẹ̀ ló lọ́wọ́ bá ní mójò à ń ṣe prógráàmù kan ni mo ní jòjò òfè tiẹ̀ bàbá tó àmúrè ní ń fi báyìí ní ń fi ṣẹ́rí gbà rà sún fúnra ẹ̀ lọ́wọ́ wọlé.